Ẹ kú dédé àkókò yìí gbogbo àwọn ọmọ ojúlówó ọmọ Yorùbá, àwọn ọmọ káàárọ̀ oòjíire. A ò ní ṣìrìn, àṣejèrè la máa ṣe. Mo fẹ́ kẹ́ bá mi tẹ like, ẹ bá mi pín fídíò yìí ká. Owó náà, ọwọ́ tá fi tẹ like, tá fi comment, ọwọ́ náà á fi ṣe ohun rere, a ní fi gbọ́mọ sí, a ní fi gbàwé ìbànújẹ́, ìwé ayọ̀ la máa fi gbà. Ṣẹ́rí níláyé yìí kọ́lọ́run ṣàánú wa ni, inú níbi ní sí ń bẹ látọjọ́ tó sì ti pẹ́ ni. Ló fi jẹ́ pé tó bá ń ṣàdúrà pé Ọlọ́run má jẹ́ n pàdé lénìí ní ẹsẹ̀ àmì ẹgbẹ́ tó àdúrà mi ní ó sàn kò san, àdúrà sàn jèpè lọ, àsìmọ́ áńgẹ́lì tí ń kọjá. Ẹ wo fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ fọ́nrán mi yìí, ṣẹ́wó tí bàbá yẹn ń ṣe gbogbo aláwọ̀ básìkò ìṣe rí. Wọ́n dẹ̀ mú gbóngbó ó fi ń pa gbogbo àwọn adìẹ yẹn, ó mú gbóngbó ó fi ń pa gbogbo àwọn adìẹ yẹn. Mo wá gbà ládùúrà gbogbo ogun lénìí ní ogun nínú bí ni kọ́lọ́run yà wá yà. Àwọn bàbá máa ń ṣàdúrà kẹ́ pé ọlọ́mọdé àtàṣọ àbùkà mọ́lẹ̀. Ẹ dákun bó la mọ̀ tí ká tẹ tó fa sọ rẹ̀ sí, bó la mọ̀ tí ká tàṣọ rẹ̀ sí, àbí kọ́lọ́run sọ wa lọ́wọ́ ẹni tá à ń sọ tọ́lọ́ lẹ́ni tí ń sọ wa tá ò sọ, kọ́lọ́run láàánú wa. Ogun ayé tí kádàrá bá ti ń yọbọ̀ tó bá fẹ́ mọ orógùn wa lò, ara yóò nípa kádàrá wa lọ́lá la ilaha illallah, lọ́lá títóbi Ọlọ́run ọba. Ọlọ́run máa sọ wa lọ́wọ́ eléyìí ní. Ẹ̀yin náà wo ó dẹ̀ mú kùmọ̀ òun fi ń pa gbogbo àwọn adìẹ yẹn. Iṣẹ́ tẹ́nilẹ́ni ti fi ogún ọjọ́ tó ti fi ogún ayé rẹ̀ ṣe, gbogbo báyìí owó lápò ní owó kíní owó yọ tó kó jọ tó fi ṣe kóhun ní ọba lè jẹ́ yẹn. Wọ́n dẹ̀ wọlé omi gbogbo òfin pa. Kílẹ̀ òkú lè ṣe fún inú níbí ni ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìkẹyìn kò ní lè kọ́ ọ̀sẹ̀ ẹlòmíì ṣe yẹn kàn máa bínú rẹ̀. Ikú wọn náà tó bá padà wá yá tó bá padà ń rẹ̀sìn máa wò òkúta làwọn sẹ́. Àmọ́ àwọn ọmọ onímọ̀ káwọn òbí wọn ti balẹ̀ jẹ́ irú àwọn ọmọ wọn padà